A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ààrẹ Bọ́lá Tinubu ṣe àmì ìdálọ́lá fún àwọn olóògbé ológun 17 tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Delta ní ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024. Èyí ń wáyé bí ààrẹ ṣe kéde ìpèsè ilé gbígbé fún ẹbí àwọn olóògbé pẹ̀lú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo ọmọ tí wọ́n bí láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ifásitì. Bákan náà ni ààrẹ darí sísan owó àjẹmọ́nú fún àwọn ẹbí wọn láàrin 90 ọjọ́ 90 days. Ààrẹ ṣe ìkéde yìí níbi ìsìnkú àwọn ológun ní National Military Cemetery, ìlú Àbújá. Lẹ́yìn èyí ni ààrẹ Tinubu ṣe ìdálọ́lá àmì ẹ̀yẹ ní ìpele 3 posthumous national honour of Member of the Order of the Niger on the Commanding Officer 181 Amphibious Battalion fún àwọn ọ̀gágun tí ó di olóògbé àti Honour of Officer of the Order of the Niger fún gbogbo àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n di olóògbé. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ni ààrẹ ti sọ gbangba wípé àwọn adarí ìpínlẹ̀ Delta gbọ́dọ̀ ṣe àwárí àwọn tí ó ṣekú pa àwọn ológun tí wọ́n dènà dè wọ́n bí wọ́n ṣe ń lọ fún ìrìnàjò àlàáfíà Peace Mission ní ìlú Okuama, ìpínlẹ̀ Delta. Ààrẹ jẹ́jẹ̀ẹ́ wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa wọ̀nyí kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Bákan náà, níbi ayẹyẹ yìí ni olórí ológun Chief of Army Staff Lieutenant General Taoreed Lágbájá ti ṣàlàyé wípé ikú àwọn ológun ní ìpínlẹ̀ Delta bani nínú jẹ́ gidigidi bí Chief of Defence Staff General Christopher Musa ṣe jẹ́jẹ̀ẹ́ láti fín àwọn aṣekúpani jáde kúrò níbi kọ́lọ́fín wọn. Ọjọ́rú ọ̀sẹ̀ tí ó kọjá ni Tinubu sọ níbi tí ó ti ń ṣínu ààwẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ilé agbára wípé òun gbóríyìn fún takọtabo òṣìṣẹ́ ológun bí ó ti ń bá wọn kẹ́dùn. Ó ní láìpẹ́ òun yóò ṣe ìkéde, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ní ìsìnkú tó buyì àti àmì ìdálọ́lá. Níbi ibojì àwọn ológun ni Tinubu ti sọ wípé àwọn ológun wọ̀nyí lọ gẹ́gẹ́ bí olùlàjà, peacemakers and peacekeepers bí wọ́n ṣe ń gbìyànjú àti mú òpin bá fàákàjà láàrin abúlé méjì. Wọn kò lọ pẹ̀lú machine gun, armor tank tàbí ohun ìjà olóró mìíràn. Ali di òpó iṣẹ́ rẹ̀ mú títí dópin. Gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè ni àwọn fi bu ọlá fún Ali pẹ̀lú àwọn akíkanjú ológun tí wọ́n di olóògbé lọ́jọ́ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti sọ àsọdájú wípé owó náírà yóò tẹ̀síwájú láti máa gbópọn sí i bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù. Shettima sọ àsọdájú yìí níbi ìfilọ́lẹ̀ National Design and Innovation Competition tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá lánàá. Àwọn tí ó ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún ní ẹgbẹ́ Interior Designers Association of Nigeria (IDAN) láti fi ṣe ìtanijí fún ìdásílẹ̀ iṣẹ́ láàrin àwọn ọ̀dọ́. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù kejì ni owó náírà fò títí dórí 1,900 naira sí dọ́là kan. Lẹ́yìn èyí ni owó náírà bẹ̀rẹ̀ sí ní kìmí lẹ́yìn òfin owó tí ìjọba gbé kalẹ̀. Igbákejì sọ àsọdájú wípé ìjọba yóò tẹ̀síwájú láti máa ṣe àgbékalẹ̀ òfin tí yóò mú náírà dúró déédéé. Bákan náà ni Shettima ní ìjọba ààrẹ Tinubu yóò tẹ̀síwájú láti gbé ìgbésẹ̀ tí yóò yanjú ìṣòro ọrọ̀ oúnjẹ àti ààbò bí ó ti gbóríyìn fún ipa àwọn ọ̀dọ́. Bákan náà ni ó sọ wípé ìjọba yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún wọn lórí iṣẹ́ ìríjú wọn. Shettima ṣe àfihàn èròǹgbà ìjọba láti kó àwọn ọ̀dọ́ mọ́ ètò $617.7 million ìdásílẹ̀ Digital and Creative Enterprises (IDIS). Síwájú àkókò yìí ni adarí aṣojú àti olùdásílẹ̀ IDAN Títí Ògúnfèrè ṣe àfihàn ìgbésẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún mílíọ̀nù kan àwọn ọ̀dọ́ ní iṣẹ́ fọ́níṣọ̀ àti ẹ̀ṣọ́ ilé.
Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé pẹ̀lú àjọṣepọ̀ idán àti Ministry of Arts, Culture and Creative Economy. Lára rẹ̀ ni wọ́n ti máa ṣe àfihàn ìdíje àti ìdánilẹ́kọ̀ọ́ níbi tí àwọn tí ó bá kópa yóò ti ní àǹfààní láti ṣe àfihàn iṣẹ́ ọwọ́ wọn. Wọn yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ ńláńlá bíi AFP, Julius Berger, TRT Àrẹ̀dọ̀, Wood Styles àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni àwọn akẹ́kọ̀ọ́ 137 tí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé yóò darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Ọjọ́ Àìkú tí ó kọjá ní ìjọba ìpínlẹ̀ kéde wípé wọ́n rí àwọn ọmọ wọ̀nyí gbà kalẹ̀ ní ìpínlẹ̀ Zamfara kí wọ́n tó kó wọn wá sí ilé ìjọba ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ Ajé. Adarí ológun Major General Mayirenso Saraso ni ó ṣe àgbékalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fún gómìnà Uba Sani, bí ó ti sọ wípé 6 nínú wọn wà ní ilé ìwòsàn àwọn ológun ní Bárẹ́kè Dalet Kawo ìpínlẹ̀ Kaduna. Ó fi kún un wípé olùkọ́ kan tí wọ́n jí gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ kú sínú ìgbèkùn àwọn ajínigbé. Ọjọ́rú ni akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG Abdulkadir Meyere ṣe ìkéde wípé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò darapọ̀ mọ́ ẹbí wọn lónìí. Meyere sọ èyí nígbà tí ó dé bá àwọn akẹ́kọ̀ọ́ lálejò ní ilé ìjọba ní Women and Children Shelter níbi tí wọ́n ti ń gba ìtọ́jú psychosocial therapy. Ó ní wọn yóò dá wọn padà sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ bí wọ́n bá ti gba òǹtẹ̀ wípé ara wọn ti gbókun dáadáa. Nígbà tí ó ń sọ̀rọ̀, SSG ní ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ó ti ṣe ìrántí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé tí gómìnà fúnra rẹ̀ wá sí Kuriga láti tìkára rẹ̀ wo ohun tí ó ṣẹlẹ̀ àti láti bá wọn kẹ́dùn kí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ bí ó ti sọ fún wọn wípé ọmọ òun ni àwọn ọmọ wọ̀nyí jẹ́. Níbẹ̀ ni ó ti ṣèlérí wípé òun yóò sa gbogbo ipá wọn pẹ̀lú àjọṣepọ̀ ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣe àgbàkalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Bákan náà ni ọ̀kan lára àwọn òbí Idris Abdullahi náà sọ̀rọ̀ bí ó ti gbóríyìn fún gómìnà fún ìgbìyànjú rẹ̀ àti ṣe àgbàkalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 137. Àwọn òbí ní àwọn kò lè ṣe àkàwé ohun tí àwọn là kọjá nígbà tí àwọn ọmọ wọn wà ní àkàtà àwọn ajínigbé bí wọ́n ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀, Ààrẹ Bọ́lá Tinubu àti General Christopher Musa títí kan National Security Adviser Nuhu Ribadu fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí gbà padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbésẹ̀ láti sàmì ayẹyẹ oṣù Ramadan ọdún yìí, gómìnà ìpínlẹ̀ Yobe Mai Bala Buni ti ṣe àforíjì fún ẹlẹ́wọ̀n 23 káàkiri gbogbo ọgbà ìwà àtúnṣe láàrin ìpínlẹ̀. Alukoro láti iléeṣẹ́ ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Alhassan Sule Mahmudo ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ní ìlú Damaturu. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, ìgbésẹ̀ yìí wáyé látàrí ìmọ̀ràn láti Yobe State Advisory Council tí Attorney General àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ agbẹjọ́rò Sale Samanja darí. Síwájú àkókò yìí ni Advisory Council ṣe àbẹ̀wò sí ọgbà ìwà àtúnṣe Potiskum, Nguru àti Gashua fún ìgbésẹ̀ ìdáríjì. Attorney General ní àwọn ṣe àbẹ̀wò yìí láti mọ àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí ìdáríjì láti ọ̀dọ̀ ìjọba. Lẹ́yìn àgbéyẹ̀wò ni Advisory Council wá pẹ̀lú orúkọ tí ó ṣe àgbékalẹ̀ fún gómìnà bí ó ṣe gbà á tí ó sì bu ọwọ́ lù ú kí àwọn náà lè jẹ ìgbáládùn òmìnira nípasẹ̀ àṣẹ gómìnà. Àtẹ̀jáde náà fi kún un wípé ààwẹ̀ Ramadan kù ọ̀la ni gómìnà Mai Bala Buni bu ọwọ́ lu ìyọ̀ǹda oúnjẹ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn palliative fún gbogbo ọgbà ìwà àtúnṣe káàkiri ìpínlẹ̀ kí àwọn ẹlẹ́wọ̀n náà lè jẹ ìgbáládùn oṣù Ramadan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ikọ̀ ológun ilẹ̀ Nàìjíríà ti ṣekú pa ògbólógbòó adarí adàlúrú Junaidu Fagṣogora àti lógúnlógún àwọn ológun rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Ikọ̀ ológun rẹ́yìn adàlúrú àti ọmọlẹ́yìn rẹ̀ lánàá Ọjọ́rú níbi ìfijúrinjú pẹ̀lú wọn ní Safe General, ìpínlẹ̀ Zamfara. Nínú àtẹ̀jáde láti iléeṣẹ́ ológun sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni wọ́n ti sọ bí Junaidu Fagṣogora àti ẹgbẹ́ rẹ̀ ṣe ti ń da ìlú rú pẹ̀lú ìwà ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn káàkiri ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Ikú wọn yìí jẹ́ àṣeyọrí ńlá nínú ìgbésẹ̀ láti gbógun ti ìwà dàlúrú. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé iléeṣẹ́ ológun ní àfọkànsìn fún ojúṣe wọn láti máa gbógun ti àwọn adàlúrú àti àwọn oníṣẹ́ láabi yòókù kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aṣòfin àná Sínátọ̀ Shehu Sani ti rọ Aliko Dangote àti àwọn alága iléeṣẹ́ olùpèsè ohun èlò kí wọ́n wo àwòkọ́ṣe ọ̀gá àgbà fún NNPCL Mallam Mele Kyari bí ó ti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ tí ó ṣe àdínkù sí jálá epo. Kí àwọn iléeṣẹ́ náà ṣe bákan náà. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni aṣòfin àná yìí ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé owó náírà ti ń gbayì. Ìròyìn jábọ̀ wípé owó náírà túbọ̀ ń dìde nílẹ̀ tako owó dọ́là láti ọjọ́ Ajé bí ó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú $1,290 àti $1,382.95 per dollar ní ọjà méjèèjì pẹ̀lú bí ilé ìfowópamọ́ àgbà CBN ṣe ṣe àlékún èrè rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lórí èròǹgbà àti ṣe ìdàgbàsókè ọrọ̀ ajé ìṣèjọba kí wọ́n sì rí i dájú wípé ìgbáyégbádùn wà fún ọmọ orílẹ̀-èdè ni Ààrẹ Bọ́lá Tinubu ṣe bu ọwọ́ lu ìdásílẹ̀ Presidential Economic Coordination Council (PECC) àti ìdásílẹ̀ Economic Management Team Emergency Task Force (EET). Ààrẹ ṣa àwọn ògbólógbòó ọ̀gá iléeṣẹ́ ní ẹ̀ka aládàáni láti lè rí i wípé wọ́n mú àṣeyọrí bá èròǹgbà rẹ̀ nípasẹ̀ ìjíròrò. Lára wọn láti rí oníṣòwò ńlá Aliko Dangote, Tony Elumelu láti ẹ̀ka ilé ìfowópamọ́ àti oníṣòwò ńlá mìíràn Abdulsamad Rabiu, Amina Maina, Bẹ́gun Ajayi Kadiru, Fúnkẹ́ Òpeke, Dóyin Salami, Patrick Okigbo, Kọ́lá Adéṣínà, Ṣẹ́gun Agbájé, Chidi Ajaero, Abdulkadir Aliyu àti Rasheed Sarumi. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngẹ̀lálẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé láàrin ìgbìmọ̀ PECC ni wọ́n ti rí àwọn adarí tó ṣe gbòógì àti òṣìṣẹ́ ìjọba tó láàmìlaka. Alága PECC àti NEC ní igbákejì ààrẹ Kashim Shettima. Àwọn yòókù ni ààrẹ ilé ìgbìmọ̀ ẹgbẹ́, àwọn gómìnà CBN, mínísítà fún ètò ọ̀gbìn àti oúnjẹ àti mínísítà fún ìgbòkègbodò orí afẹ́fẹ́. Àwọn yòókù ni mínísítà fún ìròyìn, mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́, mínísítà fún agbára, mínísítà fún afẹ́fẹ́ gáàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.